ó tún ti ṣẹlẹ̀ ẹ̀yin wa tẹ́ wà nílé ó tún ti ṣẹlẹ̀ nílé sà mo ní fídíò kan lọ́tún fẹ́ play fún wa mo bẹ̀ yín ni mo wọ̀ yín ni ẹ bá mi pín ètò ìkọlọ dáadáa ẹ bá mi pín kọlọ kan aṣíwájú of Edeland ìyẹn gómìnà Adémọ́lá Adélékè kọlọ kan wọn lá èyí tí mo mú wá yìí ìṣẹ̀lẹ̀ tó lágbára ni ìṣẹ̀lẹ̀ tó lágbára ní Iléṣà ló ti ṣẹlẹ̀ ní Iléṣà ló ti ṣẹlẹ̀ ẹ tètè bá mi pín ètò yìí kọlọ dáadáa kọlọ kan àwọn ọba tó wà ní Iléṣà kọlọ kan wọn lá kọlọ kan commissioner of police tó wà ní Iléṣà kọlọ kan wọn lá kọlọ kan gbogbo àwọn tó wà ní security personnel tó wà ní Iléṣà kọlọ kan wọn lá fídíò tó fẹ́ play fún wa yìí tẹ́ ẹ bá gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Iléṣà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Iléṣà òun la ní ká mú wá etí gbọ́ yín gbogbo ẹ̀yin ọmọ Iléṣà ẹ tètè pariwo ìṣẹ̀lẹ̀ náà síta àwọn Fúlàní ni àtàwọn tí ń wakùsà àwọn ni wọ́n ń dà wọ́n láàmú níléèwé gíga yunifásitì Iléṣà ibẹ̀ ni wọ́n ti ní wọ́n lára yunifásitì Iléṣà ni wọ́n fi ṣe ibùgbé sọ ẹ kó rí bẹ́ẹ̀ bí wọ́n ti jí wọ́n gbé ni wọ́n ń pa wọ́n ni wọ́n ní àwọn ọmọléèwé náà lára eléyìí láyé ká mú wéjì gbọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní Iléṣà ẹ tètè bá a pa wọn síta àwọn tí ìjọba ní Ọ̀ṣun state wọ́n lè má jẹ́ kẹ́ ẹ gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yẹn òun ló wà táwa fi mú wéjì gbọ́ yín a ti sọ fún yín pé kò jí ojúmọ́ kan tí ilẹ̀ Nàìjíríà ọmọ mọ́ ká má gbọ́ ìròyìn burúkú ń bẹ̀ àti máa ń sọ fún yín gbogbo gbà pé kò sí ojúmọ́ kan tí ilẹ̀ Nàìjíríà kọ́ mọ́ mọ́ ká má gbọ́ ìròyìn tí ò da tí ò tẹ́ lọ́rùn ká má gbọ́ ń bẹ̀ eléyìí ló ṣẹlẹ̀ yìí o eléyìí ló ti ṣẹlẹ̀ ní Iléṣà lọ́wọ́lọ́wọ́ bá àwọn Fúlàní ajínigbé àtàwọn tí ń wakùsà wọ́n ní àwọn ọmọléèwé yunifásitì Iléṣà wọ́n ní wọ́n ń dà wọ́n láàmú ẹ tètè bá a pín fọ́nrán yìí kọlọ dáadáa kọlọ kan aṣíwájú of Edeland ìyẹn Adémọ́lá Adélékè gómìnà wa kọlọ kan wọn lá kọlọ kan commissioner police kọlọ kan wọn lá kọlọ kan àwọn Àmọ̀tẹ́kùn kọlọ kan wọn lá kọlọ kan àwọn Àgbẹ̀kọ̀yà kọlọ gbogbo àwọn security àwọn ọlọ́dẹ gbogbo àwọn tó yẹ kí ètò yìí tó yẹ kọkànlá láì tè bá wípìsẹ tí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ibà wí fún yín a sọ fún yín ẹ gbọ́ ni a sọ fún yín ẹ gbà ni àná bíbu ìwé ṣé èèyàn àwọn Fúlàní tá à ń pariwo láti jọ yìí wọn èṣe èèyàn burúkú ni wọn ẹ jẹ́ ká panu pọ̀ kájọ lé wọn kó lórílẹ̀ wa ẹ jẹ́ ká panu pọ̀ kájọ lé wọn kó lórílẹ̀ wa àràtàwọ̀ lè dá lórílẹ̀ tiwọn òun làwọn ń dá fún wa lórílẹ̀ wa àwa wá ń wòran ìwà táwọn lè wù lórílẹ̀ babalá tiwọn ní nọ́ọ̀tì lọ́hùn táwọn àtẹ́jọ́ ọmọ Yorùbá táwọn lè wù lọ́hùn òun làwọn wá wù fún wa àwọn ìjọba wa náà àwọn náà wá wòran wọn á dákẹ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ títí tó bá ti ṣẹlẹ̀ báyìí wọn ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ sí wọn ò ní sọ lórí news wọ́n dákẹ́ wọ́n dákẹ́ àwọn ìsọ fún yín pé ṣe tẹ bá ní ẹ̀ní gbọ́ àwa náà ní gbà fún yín tẹ bá ní ẹ̀ní gbọ́ àwa náà á ní gbà fún yín gbogbo ìṣẹ̀lẹ̀ gbogbo tí bá ń ṣẹlẹ̀ lórí Nàìjíríà nílẹ̀ Yorùbá àkàkálẹ̀ Yorùbá àwa á máa mú etí gbọ́ yín fúdi èyí máa pé fídíò náà fún wa á fi dára wa gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní University of Iléṣà ẹ bá wa pín ètò ìtẹ́ ẹ bá wa pín kọlọ kan aṣíwájú of Edeland ìyẹn gómìnà wa Adémọ́lá Adélékè kọlọ kan commissioner police kọlọ kan wọn lá àwọn Àmọ̀tẹ́kùn kọlọ kan wọn náà la gbogbo Àgbẹ̀kọ̀yà àtàwọn ọlọ́dẹ gbogbo pátá kọlọ kan wọn lá ìṣẹ̀lẹ̀ yìí ẹ má jẹ́ káwọn ràn o ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ẹ má jẹ́ káwọn ará bí kó fi Iléṣà ṣe ibùgbé o ẹ má jẹ́ káwọn ará bí kó fi Iléṣà kó fi ṣe ibùgbé o ẹ tètè bá wà nǹkan ṣe sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Iléṣà òun lè amúwétí gbọ́ yín gbogbo ẹ̀yin ọmọ Iléṣà pátápátá tẹ́ ẹ bá wo fídíò yìí tẹ́ ẹ gbọ́ tí mo fẹ́ play yìí ẹ tètè pariwo wọn síta ẹ má jẹ́ kí wọ́n fi Iléṣà ṣe ibùgbé
àrà tí wọ́n ń dá ní Iléṣà ó burú jáì, ìwà tí wọ́n wù ní Iléṣà ìwà tí ò dáa ni, wọ́n jíyàn gbé, wọ́n ń pààyàn, kódà ilé ìwé yunifásitì Iléṣà ibẹ̀ ni wọ́n tún fi ṣe ibùgbé, ibẹ̀ làwọn Fúlàní fi ṣe ibùgbé, ibẹ̀ ni wọ́n ń dàmọ́lù wọn sí, ibẹ̀ ni wọ́n fi ṣe ibùgbé tí mọ́lù wọn fi tí wọ́n dàmọ́lù wọn sí tí fi ń jẹko tí fi ń ná ọmọ iléèwé yẹn lára. ẹ̀yin yẹn wá tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa, gbogbo èèyàn wa tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa, ọ̀rọ̀ ilé kìí ṣe ọ̀rọ̀ òfégè o, kìí ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ o, ọ̀rọ̀ tó jẹ́ níhùn ni o, ọ̀rọ̀ tó jẹ́ níhùn àwọn la mú etí gbọ́ yín o, ẹ má dágun láti o, ẹ tètè bá wa pín fídíò yìí kó lọ dáadáa, kó lọ ka àwọn tó yẹ kó kàn la, kí wọ́n ti bá a gbégbé iṣẹ́, ẹ tètè bá a pín fídíò yìí kó lọ dáadáa, kó lọ ka àwọn tó yẹ kó kàn la, kí wọ́n tètè bá a gbégbé iṣẹ́, ẹ bá wa pín fídíò yìí kó lọ kan lórí National Assembly Ọ̀ṣun State, kó lọ kàn wọ́n la, kí wọ́n tètè bá a gbégbé iṣẹ́. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ Iléṣà ló ti ń ṣẹlẹ̀, University of Iléṣà ló ti ń ṣẹlẹ̀. Fídíò tó fẹ́ play fún wa yìí, mo fẹ́ kí ẹ farabalẹ̀, kẹ́ ẹ bìdílé nǹkan, kí a jọ gbọ́ dáadáa, kájọ gbọ́ dáadáa, kí tó wá play ẹ̀, mo fẹ́ kí ẹ bá wa pín fídíò yìí, ẹ bá wa pín kó lọ dáadáa, ẹ kí mo tẹnu mọ́, ẹ bá wa pín kó lọ dáadáa, kó ti lọ kan àwọn tó ti gbígbèsè lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, kó ti gbígbèsè, ẹ dẹ̀ bá wa pín fídíò kó lọ kàn wọ́n la, torí ariwo tá à ń pa fún yín láti jọ yín nìyẹn, ariwo táwọn ọmọ Yorùbá tá à ń pa fún yín, àgàgà àwa tá à ń pè fún self-determination, àwa tá à ń pè fún Yorùbá nation, wípé ẹ jẹ́ ká tètè fi ìmọ̀ ṣọ̀kan, káàdé kó lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìwà burúkú táwọn Fúlàní wù lé wa lórí, tí àbáyédè kó lọ́bẹ̀ Nàìjíríà kò lè dópin. Ìwà ìbàjẹ́ táwọn Fúlàní tó wù lé wa lórí lórílẹ̀ bàwá wa nílẹ̀ Yorùbá, tí àbáyédè fi ìmọ̀ ṣọ̀kan, káàdé kó lórílẹ̀ Nàìjíríà kò lè dópin. Òun láriwo tá à ń pa fún yín látijọ́ ìwà, ẹ tètè jí lójú ohun yín, kájọ fi ìmọ̀ ṣọ̀kan, kájọ panupọ̀, kájọ fi ìmọ̀ ṣọ̀kan, kájọ panupọ̀, kájà fún orílẹ̀-èdè tiwa gangan, ìyẹn orílẹ̀-èdè Yorùbá nation, ká fi ìmọ̀ ṣọ̀kan, ká panupọ̀, ká pariwo fún self-determination. Ẹ̀yin ìyá tẹ̀ wọ́n wà nílé, àníṣe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Iléṣà òun ni amúwetí ìgbọ́ yín, ẹ tètè bá a pín fídíò kó lọ dáadáa. Iléṣà ló ti ṣẹlẹ̀, Iléṣà ló ti ṣẹlẹ̀ ní iléèwé gíga Iléṣà ní ìṣẹ̀lẹ̀ tá amúwetí ìgbọ́ yín ló ti ṣẹlẹ̀. Ẹ má dágun lásì, gbogbo ẹmọdé wà ní Iléṣà pátápátá lẹ́jọ́ mọ́ Iléṣà, ẹ má dágun lásì, tẹ́ bá ti rí fọ́nà yìí ẹ tètè bá wa pín, ẹ tètè bá wa pín kó ètè lọ kan Aṣíwájú of Edeland Adébọ́lá Adélékè, gómìnà wa tó ọmọ Ọ̀ṣun lèmi náà, ló fi ká mi la. Àwa lọ́mọdé mọ̀ kó àrógun, àwa ló máa ṣiṣẹ́ sọ, ajífọ́dọ́ gbogbo dáa bí ẹgbẹ́, òun náà fi ká mi la gan, òun náà fi ká mi la. Tẹ́tí gbọ́, mo bẹ̀ yín ní Commissioner of Police Ọ̀ṣun State, ẹ tètè bá a ti gbá gbígbèsè lórí ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ní Iléṣà, iléèwé gíga Iléṣà l'Ọ̀ṣun State, ẹ tètè bá a gbígbèsè, ẹ tètè bá a gbígbèsè. Abẹ́ yín ni àrò yín ni, àwọn èèyàn wa tó wà ń bẹ̀ ọkàn wọn ò balẹ̀, inú fọyàfọ ni wọ́n fi ń wà ń bẹ̀. Ẹ bẹ̀rẹ̀ káwọn ará bí kí wọ́n sọ Iléṣà ti ibùgbé wọn, ẹ bẹ̀rẹ̀ kó balẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wa ń bẹ̀. Abẹ́ yín ni àrò yín ni, òun láfi tètè mú fọ́nrán ìwà etí ìgbọ́ yín, òun láfi tètè mú ọ̀rọ̀ náà wá etí ìgbọ́ yín, kẹ́lẹ́ bá dèdè gbégbèsè lórí. Táwọn Fúlàní kọ́ mọ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa, àtàwọn tí ń wàkùsà, àwọn tí ń wàkùsà náà ìwà búkúlà náà wù ń bẹ̀ ní Iléṣà ń bẹ̀ náà. Again, àwọn tí ń wàkùsà, tí ń wàgbọ́ Olúwa lórí ilẹ̀ wa,
nǹkan táwọn ò lè ṣe lórí ilẹ̀ tí wọ́n àwọn ṣe lórí ilẹ̀ wa ẹ̀ wá ń wò wọ́n ran sọ ẹ̀ kó rí bẹ́ẹ̀ bàbá wọn ní Ọ̀fífẹ́ Ọ̀jájá kábíyèsí o kádépẹ́ lórí ìbàdàn pẹ́ lẹ́sẹ̀ kílùkẹ̀rẹ̀ kọ́ pẹ́ lọ́wọ́ àṣẹ pẹ̀lẹ́ lu ikán kése ẹ tètè bá gbégbèsè lórí àwọn tí ń wakùsà tó ń wa góòlù wa nílé sà ogún ni wa nìyẹn o ogún ni àwọn ọmọ Ọ̀ṣun ó ní góòlù tó wà ń bẹ́ẹ̀ ẹ mọ̀ yẹ káwọn àtọ̀rẹ́ wa kan kó wá fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ́ ẹ tètè ogún ni wa ní góòlù tó wà nílé sà àwọn ọmọ Ọ̀ṣun la ní àwọn ọmọ Ọ̀ṣun state la ní ẹ mọ̀ yẹ káwọn kan wọn mọ̀ wá láti ibì kan kó wọn mọ̀ kó góòlù wa lọ ìlú wọn ẹ mọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí góòlù wa jẹ́ kó wúlò fáwọn ọmọ Ọ̀ṣun káwọn náà ká jẹ àǹfààní ẹ gẹ́gẹ́ bí ọmọ Ọ̀ṣun state ẹ gẹ́gẹ́ bí ọmọ Ọ̀ṣun state ẹ jẹ́ kí n play fọ́nà fún wa káfíńtà wa gbọ́ ṣe ti gbọ́ kátó kọ́ọ̀tì náà rọ wa ẹ ṣe gan ni òwe tẹ́ ń bá wa bá ètò náà bọ̀ láti ilẹ̀ akin ẹ ṣe gan ni àmọ́ ẹ má gbàgbé láti bá wa pín fídíò yìí tẹ́ bá wa pín òun la fi wá orí ètò láti wá pariwo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórí ní Iléṣà fún yín tẹ́ bá wa pín kò lè lọ ibi tá a fẹ́ kó lọ tẹ́ bá wa pín òun ló múnú wa dùn òun ló múnú wa dùn tó a fẹ́ kó débi tó yẹ kó dé láì tètè bá gbígbé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Iléṣà ṣe ti gbọ́ ẹ ṣe gan ni. yẹ káwọn Fúlàní yìí fi Iléṣà ṣẹlẹ̀ wọn o ọ̀jọ̀gbọ́n Táíwò olórí ilé ẹ̀kọ́ gíga yunifásitì Iléṣà ó sọ̀rọ̀ kan jáde lọ́sẹ̀ tó kọjá yìí ọ̀rọ̀ náà sì léwu pàápàá bíjọba àtàwọn èèyàn jàǹkànjàǹkàn ló bá tètè wọ́n ṣe sí i ọkùnrin olórí yunifásitì náà láwọn Fúlàní àtàwọn tí wọ́n ń wa góòlù ńlẹ̀ Yorùbá ti gbanú ọgbà yunifásitì àwọn o gbogbo olè tó jẹ́ ti yunifásitì náà làwọn Fúlàní onímàálù ti sọ di bùgbé àti ibùdó wọn tí wọ́n ń sin màálù ń bẹ tí wọ́n ń da màálù náà kiri àyíká inú igbó yunifásitì náà tí wọ́n sì ń gbé nínú igbó ń bẹ bákan náà làwọn awakùsà yìí àwọn tí wọ́n ń wa góòlù lórí àwọn ilẹ̀ yìí àwọn náà ti sapá kanlẹ̀ tó jẹ́ ti yunifásitì yìí di tiwọn lójoojúmọ́ ni wọ́n ń ṣiṣẹ́ yìí tí ó sì sẹ́ni tó lè lé wọn nú àwọn olùkọ́ tàbọ̀mọléèwé bẹ́ẹ̀ dájúdájú ohun tí ò dára leléyìí bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé kò dáa lásán ohun tó léwu gbáà ni yunifásitì kì í ṣe léèrè ilé ẹ̀kọ́ níbi tí mọ̀ ti ń jáde ni orísun ìmọ̀ ni níbi tí wọ́n ti ń káwọn tí ó torílẹ̀-èdè ṣe àwọn tí wọ́n ó tàyé ṣe láwọn ẹ̀kọ́ tí ó fi wọ́n mọ̀nà láyé kò wá sóhun tó pa wọ́n pọ̀ pẹ̀lú àwọn Fúlàní onímàálù pàápàá lásìkò táwọn darandaran ti dọ̀daràn tààrà sí wa lọ́rùn báyìí àwọn darandaran yìí ń gbébọn rìn wọ́n láwọn òǹjò olóró púpọ̀ nù wọn ni wọ́n sì ti yí padà báyìí tí wọ́n ti dájínigbé afẹ̀míṣòfò tí wọn ò sì kọ́ sójú débi pẹ́nikẹ́ni yóò dá wọn mọ̀ láwùjọ bọ́rọ̀ bá sì ti dà báyìí ojú lalákọ̀ọ́fì ń sọ́rí ó di kí gbogbo òlù máa wà nù fura èèyàn wá gbọ́dọ̀ gbà wọn Fúlàní tí wọ́n ń gbé sùmọ̀mí kiri yìí láàyè láti dúró síbi táwọn ọmọdé àtàwọn ọ̀dọ́ wà àti ibi tèrò ti pọ̀ bẹ́ẹ̀ yẹn aburú ni ó jẹ́ láìpẹ́ rárá àbí mélòó ròyìn tá a ti gbọ́ ń pa àwọn ọmọléèwé tí wọ́n jí kó ìyẹn là ò gbọ́dọ̀ ṣe jẹ́ káwọn Fúlàní yìí fi Iléṣà ṣẹlẹ̀ wọn o àwọn tí wọ́n sì ń wa góòlù lẹ̀ yìí pàápàá púpọ̀ nù wọn kì í ṣèèyàn dáadáa àwọn jàǹdùkú onísùnmọ̀mí làwọn púpọ̀ nù wọn bí wọ́n ti ń ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n mú ọ̀daràn oríṣiríṣi mọ́ àwọn náà ń pààyàn àwọn náà ń balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣàárín ilẹ̀ tó jẹ́ ti yunifásitì ni wọ́n ó ti máa dágbòlù ohun tó wá ṣẹlẹ̀ tó sì yẹ kíjọba àtàwọn aláṣẹ tètè mọ̀ ni pé díẹ̀díẹ̀ nírú àwọn èèyàn báyìí ó fìdí múlẹ̀ níbi tí wọ́n bá wà tí wọ́n ó jókòó tí wọ́n gba gbogbo agbègbè tí wọ́n bá wà tẹ́nikẹ́ni ò sì ní lè lé wọn jáde àwọn èèyàn tí wọ́n wà nù gbó yunifásitì yìí lè rìn wọlé gbé àwọn akẹ́kọ̀ọ́ lóru wọ́n lè jí wọn gbé wọ́n lè ṣe wọ́n léṣe kódà nú àwọn lébùrà tí wọ́n ń wakùsà tí wọ́n sì láwọn òjò olóró bíi bọ́ǹbù àtàwọn nǹkan míì lè ya wọlé ìwé náà lóru láti dá burú wò bẹ́lẹ̀ yìí bá ṣẹlẹ̀
kékeré kọ́ lohun aburú náà yóò jẹ́. Ìdí sì nìyí tá a ṣe gbọ́dọ̀ fààyè gbarú eléyìí láàrin yunifásitì wa. Bí wọ́n bá ti wọnú igbó báyìí wọn ì fẹ́ jáde mọ́ o. Bó bá sì jẹ́ láyé àwọn olórí ìjọba bíi Buhari tó ṣẹ̀ṣẹ̀ lọ ni, ẹsẹ̀ òfin ni wọ́n máa kóòtì tí wọ́n làwọn ní Nàìjíríà. Kò sílẹ̀ táwọn ò ti lè dá màálùú, tàbí kò ságbègbè táwọn ò ti lè wakùsà, kódà kò jẹ́ inú ààfin àwọn ọba wa. Ohun téyìí túmọ̀ sí ni pé ó máa ń ṣòro láti láwọn ẹ̀yà náà jáde bí wọ́n bá ti gbilẹ̀ síbì kan. Ìdí nìyí táwọn aláṣẹ yunifásitì yóò ṣe gbọ́dọ̀ mọ́rọ̀ yìí kékeré. Wọ́n ti ní fẹ́ǹsì làwọn ó kọ́kọ́ ṣe, ṣùgbọ́n gbà lásán ra àwọn èèyàn yìí. Kódà kí wọ́n ṣe fẹ́ǹsì tó ga, àwọn Fúlàní yìí ó ya fẹ́ǹsì náà lulẹ̀ nítorí màálùú wọn. Èyí ló ṣe jẹ́ bí wọ́n ti ń mọ fẹ́ǹsì. Bẹ́ẹ̀ náà wọn ó káwọn agbófinró lọ sí gbogbo agbègbè náà láti lé wọn kúrò ńbẹ̀ pátápátá ni. Bákan náà ni wọn ó jẹ́ káwọn awagóòlù yìí mọ̀ pórí ilẹ̀ yunifásitì ni wọ́n ti ń hùwà pàlàpàlà wọn, kí wọ́n sì láwọn náà dànù. Tàbí kíjọba ìpínlẹ̀ wá wòwé àdéhùn pẹ̀lú àwọn yunifásitì fúnra wọn, kí wọ́n lè mọ àwọn tí wọ́n bá fẹ́ wọbẹ̀, àkókò tí wọ́n fẹ́ débẹ̀, àti bí wọ́n ṣe fẹ́ máa ṣiṣẹ́ wọn. Lójú ẹsẹ̀ ni káwọn aláṣẹ wọ̀nyí tètè ṣe léyìí, nítorí bí wọn ò bá tètè ṣe é, bí ẹni tó finá sórí òrùlé sùn ni o. Ọlọ́run ò ní fogun Fúlàní jà wá, káwa náà má sàsùnpì. Káwọn Fúlàní yìí fi lé ṣàṣelé wọn o. Ọ̀jọ̀gbọ́n Táíwò Aṣáolú, olórí ilé ẹ̀kọ́ gíga yunifásitì Iléṣà, ó sọ̀rọ̀ kan jáde lọ́sẹ̀ tó kọjá yìí. Ọ̀rọ̀ náà sì léwu, pàápàá bíjọba àtàwọn èèyàn jàǹkànjàǹkàn ló ò bá tètè wo ń ṣe sí i. Ọkùnrin olórí yunifásitì náà láwọn Fúlàní àtàwọn tí wọ́n ń wa góòlù ńlẹ̀ Yorùbá ti gbaná ọgbà yunifásitì àwọn o. Gbogbo ilẹ̀ tó jẹ́ ti yunifásitì náà làwọn Fúlàní onímàálùú ti sọ di ibùgbé àti ibùdó wọn, tí wọ́n ń sin màálùú ńbẹ̀, tí wọ́n ń da màálùú náà kiri àyíká inú igbó yunifásitì náà, tí wọ́n sì ń gbé nínú igbó ńbẹ̀. Bákan náà làwọn awakùsà yìí, àwọn tí wọ́n ń wa góòlù lórí àwọn ilẹ̀ yìí, àwọn náà ti sapá kanlẹ̀ tó jẹ́ ti yunifásitì yìí di tiwọn. Lójoojúmọ́ ni wọ́n ń ṣiṣẹ́ yìí, tí ó sì sẹ́ni tó lè lé wọn nú àwọn olùkọ́ tàbọ̀mọléèwé bẹ́ẹ̀. Dájúdájú ohun tí ò dára leléyìí. Bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé kò dáa lásán, ohun tó léwu gbáà ni. Yunifásitì kì í ṣe léèrè, ilé ẹ̀kọ́ níbi tí mọ̀ ti ń jáde ni, orísun ìmọ̀ ni, níbi tí wọ́n ti ń káwọn tí ó tòrílẹ̀-èdè ṣe, àwọn tí wọ́n ó tàyé ṣe láwọn ẹ̀kọ́ tí ó fi wọ́n mọ̀nà láyé. Kò wá sóhun tó pa wọ́n pọ̀ pẹ̀lú àwọn Fúlàní onímàálùú, pàápàá lásìkò táwọn darandaran ti dọ̀daràn tààrà sí wa lọ́rùn báyìí. Ilẹ̀ Yorùbá tá à ń pariwo. Àwọn darandaran yìí ń gbébọn rìn, wọ́n láwọn òǹjò olóró, púpọ̀ nù wọn ni wọ́n sì ti yí padà báyìí. Àwọn fẹ́ wò wọn kán gba lẹ́tà lọ́wọ́ yín. Tí wọ́n ti dájínigbé, afẹ̀míṣòfò, tí wọn ò sì kọ́ sójú débi pẹ́nikẹ́ni yóò dá wọn mọ̀ láwùjọ. Bọ́rọ̀ bá sì ti dà báyìí, ojú lalákọ̀ọ́fì ń sọ́rí, ó di kí gbogbo òlú máa wà ní ìfura. Èèyàn wá gbọ́dọ̀ gba àwọn Fúlàní tí wọ́n ń gbé sùmọ̀mí kiri yìí láàyè láti dúró síbi táwọn ọmọdé àtàwọn ọ̀dọ́ wà, àti ibi tèrò ti pọ̀ bẹ́ẹ̀ yẹn. Aburú ni ó jẹ́ láìpẹ́ rárá. Àbí mélòó ròyìn tá a ti gbọ́ ń pa àwọn ọmọléèwé tí wọ́n jí kó. Ìyẹn la ò gbọ́dọ̀ ṣe jẹ́ káwọn Fúlàní yìí fi lé ṣàṣelé wọn wò. Àwọn tí wọ́n sì ń wa góòlù ńlẹ̀ yìí pàápàá, púpọ̀ nù wọn kì í ṣèèyàn dáadáa. Àwọn jàǹdùkú onísùnmọ̀mí làwọn púpọ̀ nù wọn. Bí wọ́n ti ń ṣiṣẹ́ wọn, bẹ́ẹ̀ ni wọ́n mú ọ̀daràn oríṣiríṣi mọ́. Àwọn náà ń pààyàn, àwọn náà ń balẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ ni kì í ṣàárín ilẹ̀ tó jẹ́ ti yunifásitì ni wọ́n ó ti máa dágbò lù. Ohun tó wá ṣẹlẹ̀ tó sì yẹ kíjọba àtàwọn aláṣẹ tètè mọ̀ ni pé díẹ̀díẹ̀ nírú àwọn èèyàn báyìí ó fìdí múlẹ̀ níbi tí wọ́n bá wà, tí wọ́n ó jókòó, tí wọ́n ó gba gbogbo agbègbè tí wọ́n bá wà, tẹ́nikẹ́ni ò sì ní lè lé wọn jáde. Àwọn èèyàn tí wọ́n wà nínú igbó yunifásitì yìí lè rìn wọlé gbé àwọn akẹ́kọ̀ọ́ lóru, wọ́n lè jí wọn gbé, wọ́n lè ṣe wọ́n léṣe. Kódà nú àwọn lébùrà tí wọ́n ń wakùsà, tí wọ́n sì láwọn òǹjò olóró bíi bọ́ǹbù àtàwọn nǹkan míì lè ya wọlé ìwé náà lóru láti dá burú wò. Bẹ́lẹ̀ yìí bá ṣẹlẹ̀, kékeré kọ́ lohun aburú náà yóò jẹ́. Ìdí sì nìyí tá a ṣe gbọ́dọ̀ fààyè gbarú eléyìí láàrin yunifásitì wa. Bí wọ́n bá ti wọnú igbó báyìí wọn ì fẹ́ jáde mọ́ o. Bó bá sì jẹ́ láyé àwọn olórí ìjọba bíi Buhari tó ṣẹ̀ṣẹ̀ lọ ni, ẹsẹ̀ òfin ni wọ́n máa kóòtì tí wọ́n làwọn ní Nàìjíríà. Kò sílẹ̀ táwọn ò ti lè dá màálùú, tàbí kò ságbègbè táwọn ò ti lè wakùsà,
kódà kò jẹ́ inú ààfin àwọn ọba wa. Ohun téyìí túmọ̀ sí ni pé ó máa ń ṣòro láti láwọn ẹ̀yà náà jáde bí wọ́n bá ti gbilẹ̀ síbì kan. Ìdí nìyí táwọn aláṣẹ yunifásitì yóò ṣe gbọdọ̀ mọ́rọ̀ yìí kékeré. Wọ́n ti ní fẹ́ǹsì làwọn ó kọ́kọ́ ṣe, ṣùgbọ́n ọgbà lásán ra àwọn èèyàn yìí. Kódà kí wọ́n ṣe fẹ́ǹsì tó ga, àwọn Fúlàní yìí ó ya fẹ́ǹsì náà lulẹ̀ nítorí màálùú wọn. Èyí ló ṣe jẹ́ bí wọ́n ti ń mọ fẹ́ǹsì. Bẹ́ẹ̀ náà wọn ó káwọn agbófinró lọ sí gbogbo agbègbè náà láti lé wọn kúrò ńbẹ̀ pátápátá ni. Bákan náà ni wọn ó jẹ́ káwọn awagóòlù yìí mọ̀ pórí ilẹ̀ yunifásitì ni wọ́n ti ń hùwà pàlàpàlà wọn, kí wọ́n sì láwọn náà dànù. Tàbí kíjọba ìpínlẹ̀ wá wòwé àdéhùn pẹ̀lú àwọn yunifásitì fúnra wọn, kí wọ́n lè mọ àwọn tí wọ́n bá fẹ́ wọbẹ̀, àkókò tí wọ́n fẹ́ débẹ̀, àti bí wọ́n ṣe fẹ́ máa ṣiṣẹ́ wọn. Lójú ẹsẹ̀ ni káwọn aláṣẹ wọ̀nyí tètè ṣe léyìí, nítorí bí wọn ò bá tètè ṣe, bí ẹni tó finá sórí òrùlé sùn ni o. Ọlọ́run ò ní fogun Fúlàní jà wá. Àmín. Káwa náà má sàsùnpì. Bẹ́ẹ̀ ni o, eléyìí ni ìròyìn tó ṣẹlẹ̀ ní Iléṣà tí mo ní kí n mú etí gbọ́ gbogbo ẹ̀yàn ọmọ Iléṣà pátápátá. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká wòran o, ẹ má jẹ́ ká dàgùn lásì o. Abẹ gómìnà wa ọlọ́lá jùlọ Aṣíwájú of Federland, gómìnà wa Adémọ́lá Adélékè, ẹ dákun abẹ́yìn ni àrọ̀ yín, ẹ tètè bá agbègbè iṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Iléṣà ní iléèwé gíga. Àwọn Fúlàní yìí ẹ má jẹ́ kí wọ́n gba Iléṣà mọ́ wa lọ́wọ́ o. Àsìkò Buhari gbogbo ọlá fojú rí àti wọ́n fi wá dá, gbogbo ọlá fi etí gbọ́ àrà tí wọ́n fi wá dá. Buhari ti kó lórí ipò báyìí o, bàbá wa Tinubu ló wà ń bẹ̀ o, tó wá dá tí bàbá Tinubu tún wà lórí ipò nísìnyí ká tún mọ gbúwò wọn ló tún mọ dúnmọ̀ mọ́ wa, ìjẹ́ ó dáa bí? Tó yẹ kó rí bẹ́ẹ̀, tó yẹ kó rí bẹ́ẹ̀. Ìwà táwọn lè wù lórí ilẹ̀ wọn tó wọ́n wù fún wa lórí ilẹ̀ wa. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gómìnà lé a lórí, tẹ́ ẹ jẹ́ kọmíṣánná lé a lórí, ẹ wá ń wòran. Gbogbo ẹ̀yin ọba Iléṣà kí lẹ̀ ń wò? Kí lẹ̀ ń wò? Ẹ má yẹ káwọn Fúlàní ọgbà Iléṣà mọ́ yín lọ́wọ́. À ń pariwo fún yín látijọ́ yìí pé àwọn pípù wọn ò ṣe èèyàn gidi, ẹranko ni wọ́n, inú igbó ni wọ́n ń gbé. Ẹ má jẹ́ ká gbà wọ́n láàyè mọ́, ẹ má jẹ́ ká gbà wọ́n láàyè. Ìwà burúkú ló kú ọwọ́ wọn. Wọn ò dá màálù pẹ̀lú ọ̀pá mọ́, AK-47 ni wọ́n fi ń da màálù. Tí wọ́n bá ti rí màálù wọn tà lásìkò tó yẹ kí wọ́n tà, wọ́n sọ di kọ́mọ gbéyàn, kọ́mọ gba ransom. Tó bá ti jíyàn gbé, owó ni wọ́n béèrè. Ìwọ tó bá béèrè owó, wọ́n fi ọ́ lẹ̀. Àmọ́ tó bá tẹ̀ béèrè owó, tó bá béèrè owó lọ́wọ́ ẹ̀, tó bá tẹ̀ mú owó náà jáde, wọ́n lè pààyàn. Sọ yẹ kó rí bẹ́ẹ̀ lórí ilẹ̀ wa. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n wá ń tẹ ọ̀rọ̀ àìsàn wa lórí ilẹ̀ wa, wọ́n ní wá lára lórí ilẹ̀ wa. Ẹ̀yin tẹ́yìn tí ìjọba lé a lórí, ẹ̀ wá ń wù wọ́n ran. Sọ yẹ kó rí bẹ́ẹ̀, ẹ̀ ń wù wọ́n ran. Tẹ́ bá náà ò ní gbọ́, àwa náà ò ní gbà. Tó yá mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ní ìsìn kò sí newspaper tó gbé lọ́sùn, kò sí newspaper tó gbé lọ́sùn, kò sí àwọn tó sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́sùn state Iléṣà, kò sí. Àmọ́ táwa bá ti gbọ́ ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire, àwa máa jáde á jẹ́ kí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ máa gbọ́ nípa ẹ̀. A ní jẹ́ kí etí kó di sí. Òun ló tún fa eléyìí tá ní ká wá play fún yín, ká mú etí gbọ́ yín. Abẹ́yìn ni àwọ̀ yín ní gbogbo ẹ̀yin tẹ́ bá come across program tí mo ṣe yìí, ẹ bá mi pín kó lọ dáadáa, kó lọ kan gómìnà wa ọlọ́lá jùlọ Aṣíwájú of Federland, gómìnà Adémọ́lá Adélékè, kó lọ kàn wọ́n lá, kó èdè bá gbígbèsè lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Iléṣà. Ẹ bá wa pín ètò yìí kó lọ kan bàbá wa Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀, kábíyèsí bàbá, kó lọ kàn wọ́n lá, kí wọ́n èdè bá gbígbèsè lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní Iléṣà.
ẹ mẹ́rin káwọn fúlàní lọ gbàlẹ̀ máa lọ́wọ́ o abẹ yìí ni àwọ̀ yìí ni tó yà ń pa ọ fúnwé a kì í ṣe wá Nàìjíríà kò lè pẹ́fọ̀ wa ẹ jẹ́ ká fi ẹnu kò káyìí gba wa lẹ̀ lọ́wọ́ wọn káwọn náà ká dá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tá a bá dá dúró gbogbo àtọ́jú tí wọ́n ń ṣe fún wa lórí ilẹ̀ wa yìí kò lè ṣẹlẹ̀ mọ́ gbogbo ìwà burúkú tí wọ́n wù fún wa lórí ilẹ̀ wa táwọn náà gẹ́gẹ́ bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwọn wa náà ò ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa mọ́ òfin tá a bá kọ anybody tó bá fẹ́ wọ orí ilẹ̀ wa wá òfin yẹn ni wọ́n tẹ̀lé ariwo ẹ̀ là ń pa fún yín ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ kan náà wà táwọn náà ti fẹ́ di àwọn onítìrí àwọn ẹgbẹ́ kan náà wà táwọn náà tó ti fẹ́ di ẹgbẹ́ àwọn onítìrí àsọmọrọ ẹgbẹ́ náà wọ́n pe àwọn ní Yorùbá Welfare Group ilẹ̀ Yorùbá àwọn ẹgbẹ́ náà pe àwọn ní Yorùbá Welfare Group àwọn ẹgbẹ́ yẹn wọ́n ń sọ fún àwa tá à ń pè fún self determination wọ́n ń sọ fún bàbá wa wípé àwọn ti disassociate pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá wa emeritus Professor Banji Akintoye kọ sí bàbá Tinubu lẹ́tà tí wọ́n kọ sí wọn gbé àwọn ọ̀gbá wọlé ń tà wọn ẹ bá bí wọ́n léèrè tá mọ̀ wọ́n ibo ló ti wá tó lòkun lọ́hùn nígbà tó ń pe àwọn ní Yorùbá Welfare Group nílẹ̀ Yorùbá ẹ bá bí wọ́n léèrè àǹfààní wo làwọn ọmọ Yorùbá jẹ lórí ẹgbẹ́ wọn àǹfààní wo làwọn ọmọ Yorùbá jẹ lórí ẹgbẹ́ wọn tí wọ́n á sọ fáwọn àtàǹ pé self determination pé lẹ́tà tí bàbá Professor Banji Akintoye kọ sí Tinubu àwọn ọ̀lọ́wọ́ níbẹ̀ kọ̀ọ̀kan wọn náà kí ló kà pẹ̀lú yẹn àwọn ọ̀dá yìí mọ̀ àti fẹ́ mọ̀ yìí tó exist ilẹ̀ Yorùbá tó àárí ipa tẹ́ ẹ kó fáwọn èèyàn wa ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n ń jí wa gbé tí wọ́n ń pa wá tí wọ́n ṣe nǹkan oríṣiríṣi fún wa àràwọ̀ lẹ dá àpò ilẹ̀ ń dùn tàrà ilẹ̀ ń dùn ìjà fún ọmọ Yorùbá bàbá Awólọ́wọ̀ ìjà ọmọ Yorùbá ni wọ́n jà títí tó ń filẹ̀ tá tó bóra ìyẹn bàbá Awólọ́wọ̀ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni wọ́n wá títí tó ń filẹ̀ tá tó bóra tó ti máa bá àfọ̀hún kẹ́ wọn ẹ̀yin tí wọ́n pẹ́ ẹ̀yin Yorùbá Welfare Group tó àárí ipa gidi kan tẹ́ ẹ kó lórí àwọn ọmọ Yorùbá ẹ̀ wọ́n sọ pé ṣàtúnṣe ìtara yín pẹ̀lú tàbí bàbá wa emeritus bàbá dáadáa tẹ́mu ogun fún wa táyì wọn pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀ ṣàtúnṣe pẹ̀lú lẹ́tà tí wọ́n kọ ẹ̀ lọ́wọ́ fi kú sí àmọ́ yín àtìfẹ́ mọ́ yín àmọ́ yín àtìfẹ́ mọ́ yín gbogbo ọmọ Yorùbá káàkiri àbáláyé ibikíbi tẹ́ bá ti gbọ́ ẹgbẹ́ Yorùbá Welfare ẹ jìnnà sí wọn àwọn ọ̀tá yín ni wọ́n àwọn tí wọ́n fẹ́ ká lọ síwájú ni wọ́n òun ni ẹgbẹ́ Yorùbá Welfare Group àwọn tó pe àwọn Yorùbá Welfare Group mọ̀ bá wí o ẹ bá pé ètò yìí kọ́ lọ kàn wọ́n lá olórí wọn ẹ jẹ́ ń dákọ̀ olórí wọn títà fún yín olórí wọn ẹ jẹ́ ń dákọ̀ títà fún yín àwọn Yorùbá Welfare Group ni mò ń dákọ̀ àwọn tó pe wá ní Yorùbá Welfare Group àwọn náà wọ́n ti fẹ́ dàbí onítìrí o oníjẹkújẹ ni wọ́n ọ̀bàyéjẹ́ ni wọ́n ò fẹ́ràn ọmọ Yorùbá ẹrú olóṣèlú ni wọ́n ẹrú àwọn Fúlàní ni wọ́n Fúlàní ó ti báyà wọn sùn òun àwọn náà fún wà bẹ Fúlàní tí ó bá rí bẹ́ẹ̀ ni ṣé tí wọ́n di ojú wọn fọ́ ṣé wọn ò rí àrà táwọn Fúlàní fi wá dálẹ̀ lórí ilẹ̀ wa ni
tí ó bá rí bẹ́ẹ̀ ni ṣé ojú wọn fọ́ etí wọn di ṣé wọn ò rí àrà táwọn Fúlàní fi wá dá lórí ilẹ̀ wa ni bàbá wa kọ lẹ́tà sí bàbá Tinubu pé kó ètè wá kan ṣe sí àwọn fún ní oṣù méjì ká jókòó round table láti sọ̀rọ̀ ọ̀nà tá a gbà táà Yorùbá fi dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ̀yin kan wá pé a ní Yorùbá welfare group níbo lẹ ti wá tẹ̀lé òkú lọ́rùn níbo lẹ ti wá tẹ̀lé òkú lọ́rùn Yorùbá welfare group níbo lẹ ti wá tẹ̀lé òkú lọ́rùn ta ló mọ̀ yín ara wo lẹni dálẹ̀ Yorùbá ara wo lẹni dá fálẹ̀ Yorùbá ìgbésẹ̀ wo lẹ ti gbé láti jẹ́ kí ogun ìjínigbé tó ń ṣẹlẹ̀ sí wálẹ̀ Yorùbá kó dópin ẹ dá wa lóhùn ká gbọ́ ẹ dá wa lóhùn ká gbọ́ ẹ wá ń kọ lẹ́tà Yorùbá welfare group dissociated himself from Professor Abatiwa Ilana himself the leader of self-determination ẹ̀yin wọn sọ pé dissociated pẹ̀lú wọn kí ló kàn yín sorry kí ló kà pẹ̀lú tiyín kí ló kà pẹ̀lú tiyín báyìí sáré ṣe ìbáṣe kọ̀ọ̀kan wá ṣe máa fù àwọn orí àti fẹ́ rí yín tó àmọ̀ yín wà six ilẹ̀ Yorùbá kò sí àwọn ìbá tó dá yín mọ̀ ǹtẹ́ ìjẹ̀lẹ̀ wá kiri wo lóṣèlú nìyí ẹ bá mi pín ètò ìkọlọ kàn wọ́n láà àwọn tó pẹ́ wọn ní Yorùbá welfare group ni mo bá wí tí ilé àti sọ ti welfare group tí wọ́n ń fi ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí bàbá wa emeritus Bọ́lá Akíntóyè lè sọ lẹ́tà tí wọ́n kọ sí bàbá Tinubu ẹ̀yin là ń bá wí o olórí wọn ẹni ń dá ọkọ̀ olórí wọn síta kí gbogbo ọmọ Yorùbá gbọ́ ẹ̀yìn ìṣìnà tí wọ́n ò ní lógo wọn ní àìmọ̀tẹ́ bá rí lógo wọn ní tẹ́tìrì lógo wọn ní Yorùbá welfare group ní wọ́n kọ sí ẹgbẹ́ orí olókun sórí lógo yín ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin jà fún ọmọ Yorùbá àwọn Fúlàní jíjí wa gbé wọ́n ń pa wá wọ́n ń ṣe wá bọ́sẹ̀ wù wọ́n àgbọ̀dẹ́ sọ̀rọ̀ nípa ìwà tí wọ́n wù àgbọ̀kẹ́ sọ̀rọ̀ ẹ̀dì pé ayé ní Yorùbá welfare group welfare àbíjẹ́ nǹkan fún ayé tẹ́ sọ ayé ló kọ yẹn mọ̀ tí wọ́n welfare ni mọ̀ túmọ̀ wá sọ pé ẹ̀ associate pẹ̀lú àwọn tá à ń pè fún ìṣẹ́sàn àwọn ètò ìṣẹ́ tó ní ìṣòro self-determination ni wá tẹ́ẹ̀bà tí gbọ́ èdè gbọ́ láti ti lọ we are self-determination movement tẹ́yìn bá yọ màlè tẹ́ẹ̀ bá yẹ aláìkú jẹ àwa kì í ṣe aláìkú jẹ bí tiyín àwa kì í ṣe aláìkú jẹ bí tiyín president signed by ẹ̀dà ẹ máa wo ẹ̀dà Yínká Sàlámì ṣàtìgì Yínká Sàlámì tí ẹ̀dùn fún àwọn Fúlàní àwọn eléyìí àwọn tó sàyìn lẹ́tà náà ni o lẹ́tà wèrè tí wọ́n tó pa àwọn kọ àwọn òkú náà yàdà Yínká Sàlámì Sàlám ṣàtìgì pé àwọn ọmọ Fúlàní ni wọ́n àwọn èdè Yorùbá ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n olórí wọn kọ́ mi Aláwùjẹ kí ni mí ní Aláwùjẹ what's the meaning of that kí ni mí nìyẹn gbogbo ẹmọ Yorùbá tẹ́ bá kọ máa kọ di àwọn tó pẹ́ àwọn ní Yorùbá welfare group ẹ distant ara yín pẹ̀lú wọn distant ara yín pẹ̀lú wọn àwọn iléeṣẹ́ ẹgbẹ́ gidi fún alẹ́ Yorùbá ẹgbẹ́ alátẹnujẹ ni wọ́n ẹgbẹ́ ẹrú olóṣèlú ni wọ́n
ọ̀jẹ̀lówó jẹ́légúngún òun lẹgbẹ́ wọn ẹ jìnnà sí wọn gbogbo ẹ̀yọ́ ọmọ ọkọ Yorùbá tẹ́ wà nínú ẹgbẹ́ náà ẹ ronú ẹgbẹ́ yìí kì í ṣe ẹgbẹ́ gidi ilẹ̀ Yorùbá a mọ̀ wọ́n a ti fẹ́ mọ̀ wọ́n àwọn akẹ́ fúnra wa tá à ń pè fún self-determination a fẹ́ bá wọn ní nǹkan papọ̀ torí a rí ìwúlò wọn nílẹ̀ Yorùbá ìwúlò wọn àwọn ò rí ilẹ̀ Yorùbá àwa o tá a jọ mọ ọkọ tá à ń pè fún self-determination a rí ìwúlò ẹgbẹ́ wọn nílẹ̀ Yorùbá fúdi èyí a mọ̀ wọ́n a sì fẹ́ mọ̀ wọ́n tẹ́tí gbọ́ torí bàbá Awólọ́wọ̀ wọn ò ṣe báyìí ìjọba Yorùbá ni wọ́n jáde títí tó fi lẹ̀ sáré bọ́ wa tó lọ bá wa fọ̀hún kẹ́ wọn bàbá Bọ́lá Ìgè ìjọba Yorùbá ni wọ́n jáde títí tó fi lẹ̀ sáré bọ́ wa àtàwọn bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ́ wá pẹ́ra ní Yorùbá welfare group tẹ́sán gbẹ̀ ìjà fọmọ Yorùbá ipa wọlé ti kó fún wa o ìgbésẹ̀ wọlé ti gbé lórí ìyà tó ń fi jẹ wá o táwọn Fúlàní fi ń jẹ wá o ẹ kó bọ́tà kárí ẹ fún alẹ́ evidence ẹ fún alẹ́ èrí àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé tẹ̀bi lérò pé ọ̀rọ̀ tẹ́ bá sọ látẹ̀lé láíláí odòdì ẹ lè wá fi wọ́n sí ẹ lè wá fi kú sí ẹ wá fi wọ́n sí ẹ wá fi kú sí àfẹ́mọ́ àtìfẹ́mọ́ yìí nìyẹn àwa tá à ń pè fún self-determination àwa di adúró tán pẹ̀lú bàbá wa emeritus Professor Banji Akintoye àwa dúró tán pẹ̀lú bàbá wa Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà jẹ́kọ́mọ̀ of Yorùbá-land general actor gbogbo ilẹ̀ Yorùbá pátá ẹ̀mí yóò gùn fún wa ẹ pẹ́ fún wa àjọ dílẹ̀ lèyí ni láti Ẹ̀dùmàrè gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá tẹ́fẹ̀ kí ilẹ̀ Yorùbá lọ síwájú tó gba ìtúsílẹ̀ ẹ̀jẹ̀ ńlá látẹ̀wọlẹ̀ Yorùbá táwọn bá tó lágbára wọn lálẹ̀ lágbára Ẹlẹ́dùmarè ẹ lọ jáwọ́ ìbádàrẹ́ èdè jáwọ́ ẹ jáwọ́ lápẹ̀ tí ó yọ kájọ gbómi lákaná gbogbo ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ wá ìtúsílẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ wá ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá ẹ tètè jáwọ́ lápẹ̀ tí ó yọ kájọ gbómi lákaná kájọ fi ìmọ̀ ṣọ̀kan kájọ jà fún sọ́gùn yìí kájọ fi ìmọ̀ ṣọ̀kan kájọ gbé orí ilẹ̀ bàbá wa kájọ gbé sókè àwọn ìnira tá a nílẹ̀ orílẹ̀ Yorùbá ó tó gẹ́ àfẹ́mọ́ káwọn náà ká dá dúró káwọn ìjọba tiwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjíire káwọn kan mọ́ tuurù mọ́ ọmọ kábà dá lórí ẹbí orílẹ̀-èdè ànófin gbogbo ẹnìbọ̀ ìtọ́ ìwọlé wa wá òfin wọn tẹ̀lé wọn ò lè wọlé wa wá just like that wọn tẹ̀lé òfin ni wọn ti jẹ́wọ́ agbẹ́jẹ́ wọn mọ́wọ́ ibi tó wáyé kí wọ́n gbé ni wọ́n gbé bí wọ́n dé wọn ò ní débẹ̀ àmọ́ táwọn tó lórí ilẹ̀ Nàìjíríà o àwọn ará bí orí tó mọ̀ kọ́ fún wa náà nìyẹn pé àwọn jọ Nàìjíríà ni ibi tó wá wù àwọn làwọn lọ ibi tó wá wù àwọn làwọn lọ fúdi èyí àwọn ogun ẹ̀yìn tó dúkù lẹ́yìn tẹ̀pẹ́ ayé ní ẹgbẹ́ tẹ́lẹ́pẹ́ ìjáfulẹ̀ Yorùbá ìbádàkẹ́ ronú kí àjọ fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa emeritus Professor Banji Akintoye ìbádàkẹ́ ronú kájọ fi ìkùnlùkùn pẹ̀lú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ìbádàkẹ́ ronú àròjinlẹ̀ kájọ fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú gbogbo àwọn àgbààgbà tí wọ́n wá ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá parun tí wọ́n wá ìdádúró ilẹ̀ káàrọ̀ òjíire tí wọ́n wá ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú wọn a kí gbogbo àwọn mẹ́díà tó wà pátápátá látòrí world media a kí yín ẹ kúṣẹ́ takuntakun ìyá mi
Dr. Sabi akínyín, bàbá mi ọmọ borí owó akínyín, gbogbo ẹ̀yin mẹ́mbà Yorùbá World Media pátápátá akínyín o, ẹ kú iṣẹ́ takuntakun, kò ní sú yín kò ní rẹ̀yìn. A kí àwọn Yorùbá home based media pátápátá látòrí bàbá mi lẹ́kìtì Ọmọlúkà Létíké, ìyá mi aláṣeyọrí Omeyo the youth leader pátápátá fún self determination, Masbi ìmọ́lẹ̀ Yorùbá, bàbá mi Yorùbá ló wù mí, bàbá mi Pastor Agboola, bàbá mi ọmọ ọba the Grace, àti gbogbo ẹ̀yin media pátápátá tá à ń jà fún self determination, tá à ń jà fún Yorùbá nation, mo kí yín o, kò ní sí kò ní rẹ̀yìn. Elédùmarè ló túbọ̀ bá fún yín ní ogun àti agbára tẹ́bí túbọ̀ bá pariwo self determination títa ṣẹ́ẹ́dì gbọ́. Ẹ ṣé gan ni, mo kí yín, mo kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà tí wọ́n ń pariwo lóòrèkóòrè, tí wọ́n ń pariwo fún self determination lóòrèkóòrè, tí wọ́n support Yorùbá nation, tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó dá dúró. Mo kẹ́yìn náà o, Olódùmarè ló bá dó tì yín, aláàánú alárànṣe alátìlẹ́yìn kò ní padà lẹ́nu yín. Ibikíbi tẹ́ẹ̀ dín rówó, tẹ́ẹ̀ fi ra dátà, tẹ́ẹ̀ fi pariwo self determination títa, àgbàdo ò ní wọn bẹ o, àti gbogbo àwa náà láti Èdùmàrè. Ṣé ti gbọ́? Èmi àwọn ọmọ yín ló ń kí yín, èmi àbúrò yín ló ń kí yín. Orúkọ tèmi kò yí padà, Ìbíyẹmí Ọláìtàn, gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV. Bákan náà mo kí bàbá mi Àwọlé bàbá tẹ́ntẹ́n, ẹ kú iṣẹ́ takuntakun, kò ní sí kò ní rẹ̀yìn, àti gbogbo àwọn tí mi wọ́n ti dárúkọ gbogbo pátá ni mo kí o. Ṣé ti gbọ́? Ẹ ṣé gan ni. Ètò náà kò ní jù báyìí lọ. Eléyìí ni èyí tá a lọ́pọ̀ ká mú wá etí ìgbọ́ ọgbà ẹ̀yọ́mọ káàró jíire. Tábàtúrí ìmí àbí tábàtúrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, á jù bọ́ títa, á jù sọ fún yín tó yà mọ̀ wípé àwọn ìjọba location 9 ohun kan tí bá ń lọ tọ́jẹ̀ kan burúkú, ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n yẹ kí ẹ̀yin ọmọ Yorùbá wọ́n yẹ kẹ́ ẹ mọ̀ nípa ẹ̀, wọ́n yẹ kẹ́ ẹ gbọ́. Nǹkan tó bá da nìkan mọ́ fi ń ràn yín, àmọ́ ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ò dáa àbí àwọn Fúlàní ìwà àdúgbò tó bá wù, àwa máa bọ́ ta láti máa sọ nípa ẹ̀, láti máa gbé wá fún yín. Ṣé ti gbọ́? Ọ̀jẹ̀ bó ti jẹ́ gan ni. Ẹ jẹ́ ká kan náà tẹ̀ kábi ká ṣètò ńlẹ̀. God bless you all. Òwe ń tẹ̀ dáa pọ̀ mọ́ mi. She